kí gbogbo etí tó ń gbọ́ mi pé a kú dédé àsìkò yìí. Ọ̀run ṣíṣí orí ìrìn ni èyí, ọ̀run ṣíṣí ti ojoojúmọ́ tí alábòójútó gbogbogbò ìjọ Ìràpadà olùṣọ́ àgùntàn Adébóyè kọ. Èní ni Ọjọ́bọ̀ ọjọ́ 23 oṣù kẹrin ọdún 2026. Àkọlé ọ̀run ṣíṣí tòní ni ìbẹ̀wò àtòkèwá apá kìíní àkọ́sórí atayínwé Jóòbù orí 10 ẹsẹ̀ 12, èyí tó kà báyìí wípé ìwọ ti fún mi ní ẹ̀mí àti ojú rere, ìbẹ̀wò rẹ sì pa ọkàn mi mọ́. Ẹ̀kọ́ náà tẹ̀síwájú lọ báyìí. Ẹsẹ̀ àkọ́sórí òní fi hàn pé ìbẹ̀wò Ọlọ́run máa ń mú ìyè àti ìdásí lọ́wọ́. Nígbà tí Ọlọ́run bá bẹ ẹnìkan wò, ayé rẹ̀ á bẹ̀rẹ̀ sí yí padà ní rere. Ìbẹ̀wò rẹ̀ máa ń fi àmì pípẹ́ sí ìgbésí ayé ẹni tí ó bá bẹ̀wò. Nínú Bíbélì kíkà tòní, Ọlọ́run rán Sámúẹ́lì lọ sí ilé Jésè láti fi òróró yan ọba tuntun. Nígbà tó dé ilé, Jésè fi gbogbo ọmọ rẹ̀ hàn, àyàfi Dáfídì. Èyí fi hàn pé wọn kò fi iyè sí Dáfídì rárá ní ìdílé náà. Ṣùgbọ́n Ọlọ́run ti ṣètò ìbẹ̀wò fún Dáfídì nígbà tó ṣọ́ àgùntàn bàbá rẹ̀. Ọlọ́run sọ fún Sámúẹ́lì kí ó fi òróró yàn án níwájú gbogbo ìdílé rẹ̀. Láti ọjọ́ yìí ni ayé Dáfídì ti bẹ̀rẹ̀ sí yí padà sí rere. Nínú Jẹ́nẹ́sísì orí 28 ẹsẹ̀ 13 dé 14 sọ pé, sì kíyèsí, Olúwa dúró lókè rẹ̀, ó ní, èmi ni Olúwa Ọlọ́run Ábúráhámù bàbá rẹ àti Ọlọ́run Ísákì. Ilẹ̀ tí ìwọ dùbúlẹ̀ lénìí èmi yóò fún ọ àti fún irú ọmọ rẹ yóò sì rí bí erùpẹ̀ ilẹ̀. Ìwọ yóò sì tàn kálẹ̀ sí ìhà ìwọ̀ oòrùn àti sí ìhà ìlà oòrùn àti sí ìhà àríwá àti sí ìhà gúúsù. Nínú rẹ̀ àti nínú irú ọmọ rẹ ni a ó bùkún fún gbogbo ìbátan ayé. Nínú ẹsẹ̀ Bíbélì kíkà òkè yìí, Ọlọ́run alágbára bẹ Jákọ́bù wò. Ìbùkún bẹ̀rẹ̀ sí hàn gbangba nínú ayé rẹ̀. Ó di ọlọ́rọ̀, ó sì bẹ̀rẹ̀ sí ní rí ìrírí ojú rere Ọlọ́run àti ènìyàn. Nígbà tí Ọlọ́run bẹ Sérà wò, ó ń rẹ́rìn-ín ní ayọ̀. Àwọn tó gbọ́ ìtàn rẹ̀ sì ń rẹ́rìn-ín pẹ̀lú rẹ̀. Èyí tí a lè rí nínú ìwé Jẹ́nẹ́sísì orí 21 ẹsẹ̀ 1 dé 6. Ọlọ́run tún bẹ Hánà wò, ọdún ìyàgàn àti ìbànújẹ́ rẹ̀ sì parí. Èyí tí a lè rí nínú ìwé Sámúẹ́lì kìíní orí 1 ẹsẹ̀ 19 dé 20. Bẹ́ẹ̀ gẹ́gẹ́, nígbà tí ó bẹ Jósẹ́fù wò, ọdún ìrora àti ìgbèkùn rẹ̀ parí lọ́jọ́ kan. Ní ọjọ́ náà, ó jí gẹ́gẹ́ bí ẹlẹ́wọ̀n, ó sì parí ọjọ́ náà gẹ́gẹ́ bí igbákejì Fáráò. Èyí tí a lè rí nínú ìwé Jẹ́nẹ́sísì orí 41 ẹsẹ̀ 14. Ní ọjọ́ tí Ọlọ́run bẹ ọkùnrin tó wà lẹ́gbẹ̀ẹ́ adágún Bẹ́tsáídà wò jẹ́ ọjọ́ tí ó rẹ́rìn-ín. Ṣáájú ìgbà náà, ó ti wà ní ìdùbúlẹ̀ àìsàn fún ọdún 38. Èyí tí a lè rí nínú ìwé Jòhánù orí 5 ẹsẹ̀ 1 dé 9. Olùfẹ́, bàbá mi jinlẹ̀ nínú sísọ ohun tí kò ṣeé ṣe di ṣíṣe. Bí ìwọ bá wà nínú ipò tí ó dàbí ẹni pé kò sí ìrètí, ké pè é lónìí kí o sì béèrè fún ìbẹ̀wò àtòkèwá. Níwọ̀n ìgbà tí ìwọ jẹ́ ọmọ rẹ̀, yóò dáhùn, yóò sì yí ayé rẹ padà. Mo gbàdúrà pé Ọlọ́run yóò bẹ̀ ọ́ wò lónìí. Gbogbo ohun tí kò ṣeé ṣe nínú ayé rẹ yóò di ṣíṣe ní orúkọ Jésù. Àmín. Ka Sámúẹ́lì kìíní orí 16 ẹsẹ̀ 1 dé 13. Bíbélì ní ọdún kan, àwọn ọba kejì orí 14 dé 16. Kókó àdúrà. Bàbá ẹ jọ̀wọ́, ẹ bẹ̀ mí wò àti ohun gbogbo tí ó ní ṣe pẹ̀lú mi ní orúkọ Jésù. Àmín. Ẹ ṣé tí ẹ tẹ́tí sí ọ̀run ṣíṣí orí ìrìn ti òní. Ọ̀run ṣíṣí orí ìrìn wà lórí Facebook, TikTok àti YouTube. Tí ẹ bá fẹ́ kí a máa tẹ ọ̀run ṣíṣí orí ìrìn sí yín lórí WhatsApp, ẹ tẹ nọ́mbà ẹ̀rọ alágbèéká yín sí wa kí ẹnìkan kó ké hallelujah.